إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، أعاذنا الله وإياكم من النار وما يقرب إليها من قول أو عمل أو اعتقاد. إليني التسواج لاتنو ترى أيسر الشروح على الدروس المهمة لعامة الأمة في أبو عبد الله المصنعي وفقه الله تعالى وحفظه، التي وشلوري ترى الإمام الألباني رحمه الله، الإمام ابن باز رحمه الله تعالى، في وقني الدروس المهمة لعامة الأمة. إليني دان لك إليك جه بإذن الله تعالى. أشوالوري الدرس الأول التي الشيخ ابن باز رحمه الله تعالى تي و تي وقانين تراي هنا تفسير سورة الفاتحة. شيشي على سورة الفاتحة أتي بعض قصار السور àtàwọn súrà kéékèèké mi láti súratu az-zalzala títí lórí súratu nas. inshallah ta'ala, a wà lórí súratu at-takathur lónìí báyìí. afáàní tafsiru súratu at-takathur. bismillahir rahmanir rahim. alhaakum at-takathur hatta zurtumul maqabir كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. لني سورة التكاثر. لينك بصي أري التفسير. الله سبحانه وتعالى وني ألهاكم التكاثر. ألهاكم كما ألهاكم وني شغلكم أكو رجباني. ألهاكم أكو أي رجباني كوروني بنتي أجانا إلي لوري. أكو أي رجباني كوروني بناتي الله سبحانه وتعالى. أكو أي رجباني كوروني مما تصف الله سبحانه وتعالى. كين كاتو كوي رجبا ويا الله سبحانه وتعالى توصى. هناني التكاثر. التكاثر هوني طلب الكثرة في متاع الدنيا من مال وولد وجاه وغير ذلك، مما هو بقه، مما هو كين كوبه هنا وانكاي، مما هو كين كوبه لا يمنا فللي وفللي وفللي. tàrí pé lẹ́yìn nǹkan kan tí ó jẹ́ òótọ́ ni táwọn náà bá tí a bá ṣe ìsọ́ọ̀fù fúnra wa tí a ní ṣàbòsí fúnra wa. tàrí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé n tí yóò kó bá wọn ní alqiyama iná ni wọ́n kọ́ ìrojú pẹ̀lú ní ilé ayé, pé kí wọ́n wá kópọ̀ 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 kópọ̀. ẹlòmíín tẹ́ kí n tó wá púpọ̀ yìí
ní tó yẹ kó fi ṣe àtẹ̀gùn lọ síbi tí ó ṣe lóore ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ní al-qiyamah ṣùgbọ́n ẹlòmí ò ṣì lò ẹlòmí ń wá owó kó ṣàpọ̀ sí kó ṣàmà pọ̀ kó ṣàmà pọ̀ ẹlòmí mọ́tò lòun kó jọ kó ṣàmà pọ̀ kó ṣàmà pọ̀ kó ṣàmà pọ̀ sọ ẹlòmí ọmọ yín náà ni mo fẹ́ bímọ tó pọ̀ mo fẹ́ bímọ tó pọ̀ mo fẹ́ bímọ tó pọ̀ sọ ẹlòmí ipò yìí ni mo fẹ́ débi ipò tó ga mo fẹ́ débi ipò tó ga mo náà fẹ́ dẹni ńláńlá so nǹkan ayé ni tí àwọn èèyàn tí wọ́n máa lé ní ayé Allah subhanahu wa ta'ala ó sọ fún wa pé alhaakum nǹkan yìí ó kọ́ ẹ̀rọ lójú báyìí at-takathur at-takathur yìí òun ni wíwá kí nǹkan máa pọ̀ ó lè débi owó ó lè débi ìran pípẹ́ ẹ wo ìran wa àwa pọ̀ jù yín lọ àwa pọ̀ jù yín lọ ẹ wo àwa lówó jù yín lọ àwa lówó jù yín lọ nínú fámìlì wa àwa lówó alówó jù yín lọ so gbogbo nǹkan yìí ó kó alhakumu at-takathur yìí ó wọnú gbogbo nǹkan tó yẹ pé èèyàn máa fi yan gà gbogbo nǹkan táwọn èèyàn máa fi yan gà láyé gbogbo ẹ̀ ló wà so n tó ń tọ́ka sí nínú ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala òun ni ọ̀rọ̀ sahibul jannah ilé iṣẹ́ Allah subhanahu wa ta'ala tí ó sọ fún wa ní suratul kahf nípa kékeré kan wọ́n sọ fún sahibu rẹ̀ tó jẹ́ mùmínì ní pé ana aktharu minka malan wa a'azzu nafara ó pọ̀ jù ọ́ lọ lówó mo lówó jù ọ́ lọ dúkìá tí mo ní ó ju tiẹ̀ lọ mo tún wá léèyàn lẹ́yìn jù ọ́ lọ mo léèyàn lẹ́yìn jù ọ́ lọ so gbogbo táwọn ẹni bá fi máa ń yan gan pé mo ní nǹkan báyìí tó pọ̀ mo ní nǹkan báyìí tó pọ̀ so gbogbo ẹ̀ pátá iná ni Allah subhanahu wa ta'ala iná ni ó gbà lérò níbí so alhaakum at-takathur ni máa wá kí nǹkan ó pọ̀ kí nǹkan ó pọ̀ ó kọ́ ìrojú báyìí kúrò ń bi nǹkan gidi kúrò ń bi nǹkan tí ó ṣe yín láǹfààní ẹ wáyé wà lórí ìṣesí hatta zurtumul maqabir tí ẹ fi wá ṣe kí ni tí ẹ fi kú títí tẹ fi kú láti pọ́nmọ ènìyàn yóò máa wá nǹkan yóò máa wá kí nǹkan pọ̀ kí nǹkan pọ̀ kí nǹkan pọ̀ títí tí ó fi kú ni ibi tẹ́lómi ti ń wá owó káàkiri ibẹ̀ ló ti pàdé nǹkan tó pa ibi tẹ́lómi ti ń wá iyì káàkiri ibẹ̀ ni wọ́n ti jọ figagbága tẹnìkan tí òun ṣe okùnfà tí ó fi kú yá èmi ló ń bá dupò so inú kó rán àwọn èèyàn sí kán lọ pa tàbí kó ṣoògùn sí nígbà tí Allah subhanahu wa ta'ala tó bá ti kádàrá pé ó ti wà nù kádàrá irú ẹni bẹ́ẹ̀ pé ọ̀nà tí ó bá lọ iná nìyẹn so a rí i pé irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n jọ ń du ipò yìí tí wọ́n ń du ipò yìí irú ẹni bẹ́ẹ̀ ló ṣokùnfà tí ó fi kú so hatta zurtumul maqabir mo ṣáfẹ́ kó pọ̀ mo ṣáfẹ́ kó pọ̀ mo ṣáfẹ́ kó pọ̀ iná ló kó àìrojú báyìí títí ila an sirtum ilayha tí ìjẹ́ fi di ara sàárè tí ìjẹ́ fi dèrò sàárè wa dufintum fiha wọ́n wá sí síbẹ̀ ní tó kó àìrojú báyìí náà rí so lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala náà kí a tó lọ síbẹ̀ yẹn ni pé hatta zurtumul maqabir títí ìjẹ́ fi wá bẹ sàárè wò láti pé zurtum iná ni Allah subhanahu wa ta'ala sọ ziyara sì ní ìwọ̀n pé kí yẹn bẹ̀ nǹkan wò kì í ṣe lé kì í ṣe àyè èèyàn ìyẹn bẹ́ẹ̀ wò ní ó padà sí àyè èèyàn iná ni sọ àwọn olùmọ̀ nínú wọn ní Umar ibn Abdul Aziz rahimahullahu ta'ala sọ wọ́n fi àyà wọn fi ṣẹ̀rí lórí pé ẹni tó bá jẹ́ zair ẹni tó bá jẹ́ visitor pé ó kà lọ bẹ̀yàn wò sọ dandan ni yóò padà sí ìlú rẹ̀ yóò padà síbi tó ti wá dandan ni kó padà sí ibi tó ti wá gangan àti wípé sáré tẹ̀rí ziyara lásán iná lọ ṣe ń bẹ̀ a lọ bẹ̀bẹ̀ wò ni òun kálukú padà sí dáru al-iqama ibùgbé eléyìí tí òun kálukú tí ó gbé láéláé ibi tó ń kálukú gbé tí ó máa wà tí ò ní ṣe kíni tí ò ní kúrò ń bẹ̀ òun náà ni ìmọ̀ kọjá iná inú kọjá iná
tàbí kó jẹ́ aljanna kí Allah subhanahu wa ta'ala kí ó ṣe wá ní ọmọ aljanna. káàdì pé pẹ̀lú ilé àwọn kan tí àwọn pákan náà wọ̀nyẹn máa ń kọ tí èèyàn bá ti kú so tí wọ́n sọ pé ó ti lọ sí final abode, ó ti lọ sí ibùdé sí gbẹ̀yìn rẹ̀ kò tó jẹ́ pé sáré náà gbóǹtàn lọ káàdì pé nǹkan tó rọ̀ǹgì náà nǹkan tó rọ̀ǹgì sáré kọ́ ni final house wa, sáré kọ́ ni final dar eléyìí tí a gbé kẹ́yìn bí kì í ṣe pé a lọ bẹ̀bẹ̀ wò ní dáàrú mamar tó gẹ́gẹ́ bí ilé ayé ìwòye jẹ́ dáàrú mamar so pé a kàn kọjá ń bẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni a lọ bẹ̀ sáré wò ní a lọ bẹ̀ sáré wò ní so barzakh ìṣẹ̀mí tá à ń ṣe níbẹ̀ ìṣẹ̀mí albarzakh iná ni hayatun barzakhiyya ìṣẹ̀mí tó wà lágbèdè méjì alqiyama àti ayé náà nǹkan sì gbé alqiyama ń bẹ ǹbẹ̀ wá ló ń kálukú ti mọ ibo ni ó dé sí ibo ni ó jẹ́ ibùgbé rẹ̀ gbẹ̀yìn so ká máa sọ pé ẹnìkan ti lọ sí fáínà kìíní kan lẹ́yìn ìgbà tí ó bá kú tán ṣe eré nǹkan tí ò tọ́ iná ni nǹkan tí ò tọ́ iná ni tí a mú kátà láti jìnnà sí lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala wa ni kalla sawfa ta'lamun kalla sawfa ta'lamun afáàní kalla ìtumọ̀ rẹ̀ ní haqqan lódodo sawfa ta'lamun ẹ̀ ń bọ̀ wá mọ̀ ẹ̀ ń bọ̀ wá mọ̀ sọ́sẹ̀ lè sọ pé kalla níbi ìtumọ̀ rẹ̀ ní ar-rad'u wọ́n ní pé kí ni ẹ jáwọ́ kúrò ń bí máa wá nǹkan lọ́pọ̀lọpọ̀ ẹ jáwọ́ kúrò ń bí máa kó nǹkan jọ kó sáfipọ̀ ẹ jáwọ́ kúrò ń bẹ̀ lókè Allah subhanahu wa ta'ala ń jágbe mọ́ àwọn èèyàn pé ẹ jáwọ́ kúrò ń bí nǹkan yìí ẹ yé máa ṣe mọ́ wọ́n ní pé kí ni sawfa ta'lamun ẹ padà mọ́ ẹni pé ẹ padà mọ́ aqibata dhalika wa dararahu ẹ padà mọ́ ìgbẹ̀yìn nǹkan tá ń ṣe yìí ẹ sì padà mọ́ aburú tó wà ń bẹ aburú tó wà ń bẹ aburú tí ó ń ṣe fún yín tí nǹkan tá ń ṣe yẹn tẹ́ ẹ mọ̀ ṣe é padà mọ́ nígbà tẹ́ bá dé ad-darul akhirah tẹ́ bá dé al-qiyamah so ẹ ṣe kí n tẹ́ bá tó bá di yawm al-akhir tó bá dọjọ́ ìkẹyìn ẹ padà mọ̀ aburú tó wà ń bí pé èmi náà sáfẹ́ ní nǹkan èmi náà sáfẹ́ ní nǹkan yìí eléyìí tí ẹ̀kọ́ ìrojú pẹ̀lú rẹ̀ ní ilé ayé yìí. nígbà tí ẹ bá rí i pé àtàkàtúrò yìí a fẹ́ pọ̀ lówó a fẹ́ pọ̀ lọ́mọ a fẹ́ pọ̀ lérò ẹ̀yìn yìí tí ẹ bá rí i pé kò ní í ṣe yẹn tó kò ṣe yẹn láǹfààní tí ẹ bá rí i pé kò ṣe yẹn láǹfààní akówójọ àṣàǹfààní ẹ̀ka ara rẹ̀ ju pé kọ́ ṣáà sọ pé àwa náà lówó lọ abímọjọ àṣàǹfààní ẹ̀ka lára wọn tó ju pé kí ni àmì náà bímọ tó pọ̀ ààrẹ wọn lójú ọ̀nà Islam débi tí wọ́n jẹ ọmọ rẹ̀ lẹ́yìn wa lẹ́yìn ìgbà tá a bá lọ tán so eléyìí àtàkàfùrù eléyìí yóò á padà mọ̀ wọn kálukú padà wọn kí nǹkan yìí èèyàn fi ba alqiyama rẹ̀ jẹ́ ara rẹ̀ èèyàn fi bà jẹ́ gẹ́gẹ́ bó ṣe ànú Sahih Muslim nínú hadith eléyìí tí Abdullahi ibn Shikhir radiyallahu anhu tí ó gbà wá wọn ni pé Allah subhanahu wa ta'ala so ó ní pé anabi sallallahu alaihi wasallam sọ wípé yaqulu ibn adam so ọmọ adam ń sọ ọmọ anabi adam ń sọ pé máàlì wà máàlì owó mi dúkìá mi dúkìá mi dúkìá mi dúkìá mi ìyẹn pé kí ni ó ń ga apá pẹ̀lú ẹ̀ka ìmọ̀lélẹ̀ 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 tẹ bá dé àdúgbò báyìí ilẹ̀ báyìí lápá báyìí èmi mọ́ ni tẹ bá dé ibi báyìí ọ́fíìsì ibi tí wọ́n ń ta mọ́tò ń bẹ̀ èmi mọ́ ni tẹ bá dé ibi báyìí ibi tí wọ́n ń ṣe gẹ́gẹ́ báyìí èmi mọ́ ni ẹ̀yin wọn sọ pé máàlì dúkìá mi dúkìá mi walaysa laka min malika illa ma akalta fa afnayt arábìnrin kò sí fún nínú owó rẹ kò sí fún nínú owó rẹ tó ń pè mọ́ra rẹ yẹn àyàfi èyí tó bá jẹ sẹ́nu ara rẹ tó tán èyí tó bá jẹ sẹ́nu ara rẹ tó ti tán yìí òun nìkan iná ní owó rẹ áó labista fa ablayt àbí èyí tó tiẹ̀ wọ̀ tó gbó èyí tó wọ̀ nínú aṣọ tó wọ̀ gbó tó bàjẹ́ tí ò wúlò mọ́ so
ara dúkìá rẹ̀ náà ni ara dúkìá rẹ̀ náà ni aw tasaddaqta fa amdayt àbí tó jẹ́ fi ṣe sàdákà tó fi ṣe sàárà tó wá ti síwájú pé nǹkan báyìí máa bá ní ọjọ́ gbọdọ̀ al-qiyama torí pé nítorí bá ná sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala nǹkan kó gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ Allah jalla wa ala tó bá di ọjọ́ gbọdọ̀ al-qiyama. So àwọn eléyìí lásán àwọn oríṣi mẹ́ta yìí òun ni dúkìá ọmọ ènìyàn ń ta jẹ nínú owó wa ń ta jẹ àbí ń ta wọ̀ sára àti ilé ìtàbí ṣe sàárà lè fi àgbẹ̀sán rẹ̀ lọ́jọ́ gbọdọ̀ al-qiyama. Èyí tó wá fi yàtọ̀ sáwọn eléyìí kì í ṣe tiwa kì í ṣe tiwa. So ẹni tí ó bá ń wá kó pọ̀ kó pọ̀ kó pọ̀ kó ya mọ̀ pé òun kó jọ fáwọn tí ó jogún rẹ̀ lẹ́yìn òun tí ò bá fi ṣe kankan náà mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ètò ìṣe láǹfààní tí òun náà pé kíni kó fi ṣe sàdákà kó fi tọrẹ kí ó na sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala. Torí pé tá a bá náwó wa tá a bá àti ẹ̀ná àná sọ́nà tó tọ́ èyí tá a bá ṣẹ́kù tá a fi kalẹ̀ lọ torí pé tá a bá fi gbọ́ ọjọ́ ayé kówó jọ a lè kó ọjọ́ orí ẹ̀mí tá a fi na èèyàn kí ń wa mọ́ owó èèyàn ń dá owó níní ṣé wà ló na òtí mà kò sẹ́ni tó tí ì mọ̀ bóyá òun ni ó na owó tó ń kó jọ àbẹ́lómi ni ó na. So torí ẹ̀ kéèyàn wá nǹkan níwọ̀nba tàbí Allah subhanahu wa ta'ala ó bẹnu àtẹ́lu at-takathur níbi yẹn sábà wà kó máa pọ̀ kó máa pọ̀ kó máa pọ̀ kéèyàn wá nǹkan máa níwọ̀nba lọ́kùnrin àti pé à ń wa náà ni àti ní garanti pé a ṣẹ̀mí láti ná nǹkan yìí tán so gbogbo tá a bá fi sílẹ̀ nǹkan kì í ṣe tiwa gbogbo tó bá kù lẹ́yìn ikú wa òbí èèyàn fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ó fi wá owó ó wá kó owó jọ tó pọ̀ ó kọ́ oríṣiríṣi so ó kọ́ gbogbo ẹ̀ tán lẹ́yìn bí ọdún mélòó kan ó kú àti pé ó tán iná nìyẹn ó tán iná nìyẹn so irú ẹni báyìí ayé Allah subhanahu wa ta'ala ó sẹ́mi lára ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala pé alhaakumut takathur hatta zurtumul maqabir ó sẹ́mi lára so Allah wa ni kalla sawfa ta'lamun lódodo ẹ padà mọ̀ ìgbẹ̀yìn àtàkàfòrò tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń wá owó ọjọ́ tẹ́ ń ṣe ọgbà ẹ padà mọ̀ gbẹ̀yìn rẹ̀ ẹ padà mọ̀ pé nǹkan yìí nǹkan tó kó para bá yín lọ́pọ̀lọpọ̀ yìí náà thumma kalla sawfa ta'lamun lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala ó tún wá kàrọ̀rọ̀ rẹ̀ lẹ́ni ó tún kan nípa ó tún fi rìnlẹ̀ sí ó tún fi kan rìnlẹ̀ pé ẹ padà mọ̀ sẹ́ ẹ padà mọ̀ so Allah ni kalla law ta'lamuna ilma al-yaqin lódodo tẹ́ bá mọ̀ ìmọ̀ àmọ̀dájú tẹ́ bá ní ìmọ̀ àmọ̀dájú ẹ bá mọ̀ pé inú àánú lẹ́wà ẹ bá mọ̀ pé inú àánú lẹ́wà nígbà nǹkan tẹ́ ń ṣe yìí bẹ́ẹ̀ ṣe ń wá tẹ́ ń ṣe gbìyànjú tẹ́ ń kówó jọ tẹ́ ń kó gbẹ̀jọ yìí ó ti ń bà àsìkò yín jẹ́ ẹ ti ń fi àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn àwọn nǹkan gidi ẹ ti ń fi kalẹ̀ ẹ ti ń ṣe nǹkan tí Allah subhanahu wa ta'ala kò ràn yín ká nípa ẹ mọ ìmọ̀ àmọ̀dájú ìmọ̀ tó yẹ kóró alladhi la shakka fihi ìmọ̀ ilé ìtẹ́gbẹ́ kò sí èméjì bẹ́ẹ̀ ni walau alimtum haqqal ilm lama alhaakum at-takathur ká nípa ẹ mọ àmọ̀dodo yìí ká nípa ẹ mọ ìmọ̀ àmọ̀dájú yìí so at-takathur yìí kò ní kọ́ ìrojú báyìí afẹ́wà kọ́pọ̀ yìí kò ní kọ́ ìrojú báyìí so Allah subhanahu wa ta'ala ni latarawunna al-jahim so aláàmù tó wà bí àfáàní aláàmù láàmù al-qasam láàmù tó wà bí láàmù ìbúra iná láàmù wípé èèyàn búra yẹn pé wallahi latarawunna al-jahim ní mo fi Allahu búra ẹ̀rí jahim so láàmù yìí wọ́n pè ní aláàmù al-muwatti'atu lil-qasam so láàmù ilé jẹ́ pé wọ́n mú wá lẹ́yìn al-qasam wọ́n tún wọ́n sì pé taqdiru rẹ̀ ní pé wọ́n máa ń qaddara wallahi ní pé wọ́n máa ń pa wallahi rẹ̀ wọ́n fi rí la ní irú ilé báyìí la tarawunna al-jahim so
so láàmú yẹn búra ló wà fún wọn tọ́ka sí pé wọ́n ti pa wàláhì rẹ̀ so nítorí parí lọ ní wàláhì wàláhì latarawunna al-jahim wọ́n fi Allahu búra Allahu fi ra rẹ̀ búra bí pé ẹ̀ẹ́rì al-jahim yìí ẹ̀ẹ́rì al-jahim so al-jahim sì ní orúkọ iná iná orúkọ iná iná ni so orúkọ nínú àwọn orúkọ iná iná ni aljahim Allahu ní ẹ̀rí afáàní wa hadha wa'idun shadid wa'id tó ní agbára iná ilé ìlérí ìyà tó ní agbára iná ni ilé ẹ̀rí jahim yìí ẹ̀rí ojú yóò tó ẹ̀ṣá kọ́ntínú lórí kàtà ìṣe yìí ojú yóò tó ẹ̀yin náà rí fúra yín tó lẹ́yìn Allah subhanahu wa ta'ala ó tún wá àkádà rẹ̀ pé ìlérí tẹ́rì yẹn ẹ̀rí pẹ̀lú ojú yìí wọ́n ní thumma latarawunnaha 'ayna al-yaqin so lẹ́yìn náà ẹ wá rí pẹ̀lú ojú yìí pẹ̀lú àmọ̀dájú nígbà wo ní ọjọ́ ìwé al-qiyamah afáàní tarawnaha bil absar ẹ̀rí pẹ̀lú ojú yìí ẹ̀rí al-jahim ẹ̀rí iná pẹ̀lú ojú yìí iná yìí sì ní ìkéṣe náà kà tí ó kéré kí ẹ bá yẹ sọ́nù ìdánilẹ́kọ̀ọ́ ilé ìtòkọjá náà nípa rẹ̀ bá tí a ń sọ bẹ́ẹ̀ nù suratu al-qari'ah so iná yìí ni iná kan tẹ́ pé wọ́n á gbé wá wọ́n á mú wá ní ọjọ́ ìgbàlódé al-qiyamah tẹ́ pé okùn ìjánu 70,000 okùn 70,000 iná ni wọ́n fi so ni wọ́n fi máa fà á làwọn màláìkà عليها ملائكة غلاظ شداد وملائكة tí wọ́n ní agbára tí wọ́n le gan àwọn wà níbi náà so àwọn ilé náà máa fa iná yìí bọ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé iná yìí okùn 70,000 iná ló wà lára rẹ̀ tí wọ́n fi máa fà okùn ẹyọ kan nínú gbogbo 70,000 yìí wá ní màláìkà 70,000 ní ó di okùn ẹyọ kan mú tí wọ́n fi máa fa iná yìí Allah subhanahu wa ta'ala ni ó sì ròyìn àwọn màláíkà pẹ̀lú kí wọ́n ní agbára gan wọ́n ní agbára gan bó wà láṣẹ wá lérò pé iná yìí yóò rí nǹkan tó ní agbára iná nǹkan tó ní agbára iná tí à ń bùkátà láti ṣọ́ra fún kí Allah subhanahu wa ta'ala kó là kúrò níbi iná so thumma latarawunnaha 'ayna al-yaqin so lẹ́yìn náà rí ní ìrí ojú yìí báyìí ẹ fi ojú yìí kòrókòrò ojú méjèèjì ẹ fi kálukú yín rìn lẹ́yìn náà thumma latus'alunna yawma'idhin 'anin na'im so lẹ́yìn náà tó bá di ọjọ́ yìí tus'aluna hal shakartum ni'mata Allahi ta'ala so wọ́n á bí nípa ìdẹ̀ra ṣé ẹ dúpẹ́ ìdẹ̀ra Allah subhanahu wa ta'ala wa sarraftumuha فيما أباح الله تعالى وشرع صواب يقول شيء اللو يدرائي شيء اللو سبين شاء الله سبحانه وتعالى تي أو شيء لو في فوين شيء اللو سبين شاء الله سبحانه وتعالى تو شيء لا توفين بكما اللو سي أبي أن اللو سبين شو دا صواب يوم كالكوا نبا إلي أتي كفري أتي مسلمي wọ́n bí wá nípa rẹ̀ pàápàá jùlọ tí a bá wo hadithu kan so nínú ìtàn kan ilé tí ó wá tó ṣẹlẹ̀ láàrin Ànábì sallallahu alaihi wasallam àti Abubakar àti Umar ilé tí Abu Hurairah radiyallahu anhu tí ó gbà wá wọ́n ní pé kharaja Rasulullah sallallahu alaihi wasallam dhata yawm wọ́n lánàá bí òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala ó jáde ní ọjọ́ kan aw layla àbí alẹ́ ọjọ́ kan fa idha huwa bi Abi Bakr wa Umar ló bá pàdé Abu Bakr àti Umar Ànábì wa sọ pé ma akhrajakuma min buyutikuma hadhihi as-sa'a kí n tó gbà mí yé jáde kúrò nílé yín lásìkò yìí kí ló lè gbé yín jáde nílé yín lásìkò yìí qala al-ju' àwọn yóò sọ pé ebi ni o ya Rasulullah yóò jíṣẹ́ Allah subhanahu wa ta'ala qala
Ànábì ní wa ana àtẹ̀mí gan walladhi nafsi biyadihi mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra ebi ló gbé mi náà jáde sallallahu alayhi wa ala alihi wa sallam wọ́n ní la akhrajani alladhi akhrajakuma ní tó gbé mi jẹ́ ìjáde ló gbé mi náà jáde kóòmù ó yá ìdìde ẹ̀ jálọ faqamu ma'a so ọba lọ pẹ̀lú rẹ̀ fa ata rajulan min al-ansar so ànábì wa ó wá lọ bá arákùnrin kan náà ansar so ó bá di pé arákùnrin kò sí ilé rẹ̀ kò sí ní ilé rẹ̀ nígbà tí ànábì tí ìyàwó arákùnrin wá rí ànábì sallallahu alayhi wa sallam so wọn kí marhaban wa ahla ẹ káàbọ̀ ẹ káàbọ̀ faqala laha rasulullah sallallahu alayhi wa sallam ànábì wa sọ fún pé ayna fulan bó ni ọkọ rẹ̀ wà bó lágbájá ọkọ rẹ̀ wà so wọn á ní pé ó jáde ó lọ wá omi wá fún wa so bí arákùnrin yìí bó ṣe dé ó wá wà ànábì sallallahu alayhi wa sallam ó wo àwọn sàhábà méjèèjì náà àwọn Abubakar àti Umar ó wo àwọn méjèèjì ó wá ní pé alhamdulillah àmọ̀dúpẹ́ fún Allahu kò sẹ́ni tí ó gba àlejò gidi tó àwọn àlejò mi lónìí wí kò sẹ́ni kan tó gba àlejò lónìí tálejò rẹ̀ wá dáa tó àlejò tí mi gbà lónìí so arákùnrin wa lọ gbé oúnjẹ wa gbé támúrù wa gbé támúrù eléyìí tó ti gbẹ eléyìí tó tutù ó ṣáà gbé gbogbo wa lóríṣiríṣi wọ́n wá sọ fún wa pé kúlù min hadi ẹ jẹ́ ní eléyìí tí wọ́n ṣáà jẹ òǹkàlùkù jẹ wọ́n mu ọjẹ wọ́n mu so lẹ́yìn náà arákùnrin ó tún lọ pa ẹran fún wa ó pa ẹran fún wa títí tí wọ́n fi jẹun tí wọ́n fi yó ànábì sallallahu alayhi wa sallam ń sọ fún wa ń sọ fún Abubakar àti Umar pé walladhi nafsi biyadihi bí ta fẹ́ lò gangan iná rí mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra latus'alunna عن هذا النعيم يوم القيامة wọ́n á bi yín nípa ìdẹ̀ra yìí ní ọjọ́ gbọdọ̀ alqiyama ìdẹ̀ra yìí lórí pé ẹ jẹ dàbínù ẹ jẹ ẹran ẹ yó alhamdulillah ìdẹ̀ra tẹ́rì wọ́n á bi yín nípa rẹ̀ tó bá di ọjọ́ gbọdọ̀ alqiyama akhrajakum min buyutikumul ju' ebi gbé jáde kúrò nílé yín ebi gbé jáde kúrò lẹ́yìn thumma lam tarji'u hatta asabakum hadha an-na'im ẹ wá padà sílé títí dìgbà tí wọ́n fi rí ìdẹ̀ra yìí ẹ̀ ń pẹ́ ẹ padà sílé pẹ̀lú ebi alhamdulillah ẹ padà sílé pẹ̀lú ebi ìdẹ̀ra Allah subhanahu wa ta'ala wa bá yín lórí pé ẹ jáde látara pé bí ń pa yín wọ́n á bí yín léèrè nípa ìdẹ̀ra yìí sọ ilé ohun túmọ̀ sí pé kíni thumma latus'alunna yawma idhin 'ani an-na'im wọ́n á bí yín léèrè nípa ìdẹ̀ra yìí oúnjẹ tẹ jẹ wọn bẹ nǹkan kan wálé rẹ pa rẹ ṣá lò ó ṣé àá jẹun tán láti fi lè lágbára sí lórí ìjọsìn Allah subhanahu wa ta'ala àbá jẹun ajó nítorí kábàlì lọ dá wa lálẹ́ kábàlì lọ jẹun yẹn lólè kábàlì lọ ṣe oríṣiríṣi àwọn nǹkan tí ò tọ́ àbí kábàlì lọ bá obìnrin olóbìnrin kábàlì lọ bá alájọṣepọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn nǹkan táwọn èèyàn máa jẹun fún ṣé n tẹ torí ẹ̀jẹ̀ ilé àbẹ́ jẹun láti fi lọ síbi ìjọsìn Allah subhanahu wa ta'ala àti bí àwọn kan tí Allah subhanahu wa ta'ala tó ṣe lẹ́tọ̀ọ́ fún yín pé kẹ́ jẹun lórí rẹ̀ bí ẹ fẹ́ fi lágbára sí lórí iṣẹ́ gidi ilé ìtàn ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so gbogbo ìdára yòówù tí a bá ń lò nílé ayé inú ẹ̀ náà ni gbogbo àwọn irinṣẹ́ ilé tí a ń lò tá a fi ń ṣe recording lóríṣiríṣi tá a fi ń pèpè sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala àwọn ẹlòmíín wà tẹ́ pé gbogbo nǹkan yìí wọ́n ni ṣùgbọ́n orin làwọn fi ń kọ eré orí ìtàgé làwọn fi ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ìdẹ̀ra Allah subhanahu wa ta'ala tó ṣe fún wa yìí gbogbo ìpátá ni wọ́n á bí wálé rẹ̀ nípa rẹ̀ ẹnikẹ́ni tí Allah subhanahu wa ta'ala tó bá fún ní nǹkan nínú àwọn nǹkan yìí kó yà lọ síbi tó dáa fóònù ni láptọ̀pù ni kọ̀ǹpútà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lágbìyànjú láti lo àwọn nǹkan yìí láti lò wọn síbi tó dáa ring light ní tó kéré jù ring light ara wọn yàtọ̀ pé ìdí táwọn fi ń ra ni pé káwọn lè bọ́ sórí TikTok láti lọ jó ní òhò
àbí ẹlòmíì tí ò tiẹ̀ bọ́ sí òkò tán náà láti lọ jó láti lọ ṣèrànù. So ibi táwọn ẹlòmíì ti ń lò tí wọ́n fi ń bọ́ sí ayé láti fi rìkọ́dù láti fi jẹ́ pé káyé ó lè rí káyé ó lè kí n tí wọ́n ń ṣe kó ba lè clear wọ́n dẹ̀ lè pass message Allah subhanahu wa ta'ala sí gbogbo aráyé. So a rí pé nǹkan ayọ̀ kan náà òun kálukú ń lò síbi nǹkan tó pọ̀ síbi nǹkan oríṣiríṣi gbogbo nǹkan yìí ni wọ́n á gbé wálé rẹ̀ nípa rẹ̀ tó bá dé ọjọ́ ìgbìnà al-qiyamah. Ẹbí Allah subhanahu wa ta'ala kí ó pèsè fún wa nínú àwọn nǹkan tí inú àwọn ìdẹ̀ra rẹ̀ léyìí tí ó fi máa ń dẹ àwọn ẹ̀dá rẹ̀ tó fi máa ń dẹ wọn lára kó wá ṣe náà fún wa láti lè lo àwọn ìdẹ̀ra yìí láti lè lò síbi nǹkan tí ó yọ Allah subhanahu wa ta'ala tí ó yọ nínú tó sì nífẹ̀ẹ́ sí. níbí ni a sọ dúró sí bi'idhnillahi azza wa jal subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.